láti ìpínwọ́ ìwà ìdúnkòkòmọ́ni àti lílo ohun agbára èyí tí gbajúmọ̀ olórin ẹ̀mí ní Lanre Tẹríba Atorise fi ṣọwọ́ sí wòlíì Délé Genesis lórí bó ṣe dá sí ẹ̀hónú tí ọkùnrin ọmọ olú ìjọ mímọ́ yìí fi hàn sí màmá Esther Àjàyí amòfin tó fi ìlú Àbújá ṣe ibùgbé Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ti sọ̀rọ̀ o. Ǹjẹ́ kí ni Ọlájẹ́ngbèsì sọ ni ó kí Lanre Tẹríba nílò o bẹ́ẹ̀ ló ké sí kó tètè tọrọ àforíjì lọ́wọ́ wòlíì Délé kó sì jáwọ́ nínú bó ṣe sọ fún ọkùnrin tó ní ìjọ Genesis Global ìyẹn Israeli Ọládélé Ògúndípẹ̀ pé òun fún ní gbèdéke wákàtí 24 láti bọ́ sí gbangba kó tọrọ àforíjì lọ́wọ́ màmá Reverend Mother Esther Àjàyí lórí ohun tó sọ nípa màmá náà. Tí ò bá gbàgbé lásìkò ìsìn nínú ṣọ́ọ̀ṣì Délé Ògúndípẹ̀ ni ọkùnrin onígbàgbọ́ yìí sọ ìrírí ẹ̀ nígbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n níbẹ̀ gan ló ti rántí ìwà tó ní màmá Esther Àjàyí hù sí òun ó ní ẹ̀kọ́ tí ó súnmọ́ òun dáadáa ni màmá náà ń ṣe ṣùgbọ́n ìyàlẹ́nu ohun ìbànújẹ́ ńlá ni ọ̀rọ̀ ọ̀hún dà nígbà tí màmá náà já òun kulẹ̀ nígbà ìpọ́njú. Délé Ògúndípẹ̀ sọ pé bí ìyá lòun ṣe mú obìnrin òṣìṣẹ́ Ọlọ́run yìí o ṣùgbọ́n tí màmá ẹni àmì òróró náà kò ṣe òun bí ọmọ lọ́gọ́ tí ilẹ̀ ń pòòyì tí ojú ọjọ́ kò ṣe dáadáa. Ǹjẹ́ kí ni Délé Genesis sọ pé màmá Esther Àjàyí ṣe o ó ní ṣe ni màmá náà pa òun àti àwọn mọ̀lẹ́bí òun tì lásìkò ìpọ́njú tí kò sì wo ọ̀dọ̀ tòun rárá. Délé Ògúndípẹ̀ fi kún un pé ìgbà kan ti wà tí màmá yìí máa ń tọ̀ òun wá tí òun yóò sì ṣe ẹsẹ̀lẹ̀ fún dáadáa níbi tí yóò ti rí èsì àdúrà àti pé ohun ìbànújẹ́ ni bí kò ṣe rántí àwọn mọ̀lẹ́bí òun pàápàá ìyá tó bí òun lọ́mọ tó wà nínú ìpòrúurú ọkàn lásìkò tí ilẹ̀ ń po ìmọ̀ òun lẹ́sẹ̀ tí àwọn mọ̀lẹ́bí àti ìyàwó òun nílò ẹni tí yóò dá wọn lọ́kàn lé pẹ̀lú ìmísí Ọlọ́run ọba alààyè. Ìjọ́ tí mo ti wà nújì tí mo ti rẹ́rìn obìnrin kan tó já alàgbà obìnrin tó tí a máa ń respect gan lé ayé tó ti lè yọ fọ́tò mi kúrò ni mo ti mọ̀ pé abiyamọ yàtọ̀ sí ìyá. Ìṣòro flashing lásán tírú ìyá yẹn ò lè lọ wò ìyá mi kò wo ọmọ mi kò tiẹ̀ béèrè kí ni ìyá mi jẹ kò béèrè kí ni ìyá mi mu ìwọ tó jẹ́ pé mi mo kọ́kọ́ ṣọ́nà fún ẹ nígbà tí mo wà nù yàrá kó tó pẹ́rẹ́ níránṣẹ́ Ọlọ́run ó wà lẹ́nu mi ó wà lẹ́ gan o àti mi àwọn èèyàn ṣèkà fún mi gan tí bá máa wọlé ayé mo lè má kí ẹ tí bá dá ẹ lóhùn mi ò dẹ̀ ní ṣọ́ọ̀yà yẹn kí n yọ sọ máa sọ lójú wọn pé ṣe fẹ́ gbọ́n mà mọ́mì èmi kọ́ lẹ ṣẹ̀ ara yín lẹ ṣẹ̀ ẹ fi hàn lé ayé pé ẹ kì í ṣèyàn Ọlọ́run ẹbẹ́ yìí mọ́mọ́ ọlọ́sàn ẹ gbowó lé lórí bàbá sùwé ní ìdí problem ẹ fún 10 million ókè mi tí mò ń sìn tí mò ń kò síṣẹ́ tẹ rán mi máa rálẹ̀ bàràbà ni màá bá yín gbé báàgì mo wá wà ní ìṣòro ẹ tiẹ̀ lè pè ìyàwó mi pé báwo ló ṣe ń jẹun mo mọyì èèyàn tèmi ti yọ́lẹ̀ ní ìṣòro láyé mi mo mọyì èèyàn tí mo ti náwó yọ̀yàn lẹ̀ láyé mi mo mọyì èèyàn tó ṣẹ̀ mi màá tún ṣe lóore kámbọ̀ tó ní kò ṣe kan tẹ́yìn gan ò mọ̀ sí ẹ ti mọ̀ láti 2009 ṣé ohun tó ṣẹlẹ̀ sẹ́mi ṣé kò ṣẹlẹ̀ sẹ́yìn ni ṣe bá wà lára cover up. Ọ̀rọ̀ tí Genesis sọ nìyẹn o bẹ́ẹ̀ ni Atorise gbà ọmọ lẹ́nu tọ́rọ̀ ọ̀hún sì ṣe bẹ́ẹ̀ dìran tó di ohun tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ kí wàá ní Atorise sọ gan-an. Atorise nínú ọ̀rọ̀ ẹ̀bùn ẹnu àtẹ́lu ohun tí Genesis sọ ó ní kò lẹ́tọ̀ọ́ láti àbùkù ẹni àmì òróró ni nítorí pé ìyá dáadáa ni ọkùnrin olórin kò ṣàìfìdí àjọṣepọ̀ òun àti Genesis múlẹ̀ dáadáa bẹ́ẹ̀ ló sọ pé ní gbogbo àsìkò tí ó fi níṣòro ọ̀hún wá mú bí ọmọ ológun lòún dúró tì í bẹ́ẹ̀ ni màmá tó sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá Esther Àjàyí kò jẹ́ báwọn o kí wòlíì Délé Genesis ya bọ́ síta gbangba kó tọrọ àforíjì lọ́wọ́ màmá wákàtí 24 lòún fún un kó fi ṣe é níbi tí Atorise náà ti ríjà àwọn ènìyàn nìyẹn o pàápàá àwọn tí wọ́n fẹ́ràn Genesis tí wọ́n kọ lù ú lóríṣiríṣi tí wọ́n